Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti padà fi ojú ààrẹ ẹgbẹ́ àwọn Fulani daran-daran ìyẹn ti Alakautalhor ìyún Alhaji Abdullahi Bello Bódìjọ wọ́n ti padà fojú ẹ̀ bá ilé-ẹjọ́ o bẹ́ẹ̀ ni wọ́n ti fi ẹ̀sùn kàn án. Ẹ rántí wípé lọ́jọ́ kẹtàléníogún oṣù kìíní ọdún 2024 tá a wà yìí ìyún January 23rd ìní àwọn agbófinró ni wọ́n ya bo ọ́fíìsì Abdullahi Bódìjọ tó wà ní ìjọba ìbílẹ̀ Karu ní ìpínlẹ̀ Nasarawa tí wọ́n sì gbé lẹ́yìn tó ṣe ìfilọ́lẹ̀ àwọn ẹ̀ṣọ́ ààbò àwọn Fulani daran-daran èyí tó lé ní 1000 kan tó fẹ́ kó káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Látìgbà náà iná ti fi Bello Bódìjọ sí àhámọ́ ní ìlú Àbújá. Bẹ́ẹ̀ ni Bello ó ti gba agbẹjọ́rò láti pe ìjọba lẹ́jọ́ pé wọ́n ń fi ẹ̀tọ́ òun dùn ún o nítorí pé wọ́n ti tì í mọ́lé kọjá ọjọ́ 43 tó sì ti fẹ́ lo oṣù 2 ní àtìmọ́lé. Ṣùgbọ́n ní báyìí ní ọ̀sẹ̀ tá a wà yìí ìjọba àpapọ̀ ti fẹ̀sùn kàn Bello Bódìjọ fún ìgbà àkọ́kọ́ o nípasẹ̀ agbẹjọ́rò ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí tó jẹ́ mínísítà ètò ìdájọ́ ìyún amòfin Lateef Fagbemi. Ẹ̀sùn tí wọ́n fi kan ọkùnrin náà rẹ̀ wípé ó dá ẹ̀ṣọ́ ààbò sílẹ̀ lọ́nà àìtọ́ lọ́nà ìbófinmu àti láì gba àṣẹ àti òǹtẹ̀ ìjọba tó sì jẹ́ pé wọ́n ní èyí ó lòdì sí òfin Nàìjíríà ó sì tún lè da àlàáfíà ìlú rú. Nígbà tó ń gbé ìdájọ́ kalẹ̀ onídàájọ́ Justice Inyang Ekwo kò ní kí wọ́n sì fi Bello Bódìjọ kó sì fi sí àtìmọ́lé náà tó sì sún ìgbẹ́jọ́ di ọjọ́ 22 oṣù kẹta tá a wà yìí ìyún March 22 tó jẹ́ ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí.